ìgbàanì o. Ẹ̀mí mímọ́ wá yára wá gbé wa wọ̀ ọ́ kán lè jagun àjàyè bí táwọn ti ìgbàanì. Ẹ kú kalẹ̀ ará mi, ẹ kú kalẹ̀ màmá àti bàbá, ẹ kú kalẹ̀ my brother and sister. A kò lè borí òpè ṣùgbọ́n pé dánwò ní ẹ̀mí mímọ́ ó wá rọ̀ wá lágbára ká lè borí ìdánwò ká lè borí ìṣẹ̀ṣẹ̀ mìíràn gbogbo yìí o. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa evangelism ìyìn rere ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀mí agbára wá kúnnú ọkàn wa kó wá sọ wá dẹni ọ̀dọ̀ ká lè dúró dópin ká lè borí èṣù pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀. Pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín evangelist Ọlátúbọ̀sún Olúwatómiwá Ayọ̀bámi tí gbogbo yín mọ̀ sí wòólì orí afẹ́fẹ́ broadcast prophets. Ogbé Pọ́ọ̀lù ọlọ́jọ́ sí ẹ̀mí agbára ìwọ ló múnú Pétérù ó dẹni ọ̀tọ̀ ó wọnú ọba dárí omi gbogbo ayé ó wọnú bàbá lọ́lá okun ọ̀tẹ́rìbá. Ẹ pè ẹbí àtàrà, ẹ pè wọ́n pé wòólì yín orí afẹ́fẹ́ ó ti dé broadcast prophet. Bí Ọlọ́run bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn àtèmi àtẹ̀yìn a ó fi ìjọba Ọlọ́run a ó fi ṣèrè jẹ. Màmá bàbá sáré gbàdúrà mẹ́ta yìí pé orúkọ Jésù tó ẹ̀mí Ọlọ́run ẹ̀mí Olúwa èyí tí ó mọ darí rẹ ní ìgbà gbogbo tí agbára Sátánì agbára ìkà ènìyàn tí ò fi ní ká ọ kí Ọlọ́run kí ó gbẹ̀mí náà wọ̀wọ́ lónìí àmín Jésù. Gbogbo ìjọba òkùnkùn ó lè tẹrí ba òun àwọn náà ṣe tán òun èṣù pẹ̀lú. Màmá bàbá ẹ jẹ́ ká sáré gbàdúrà mẹ́ta yìí lọ béèrè fún agbára ẹ̀mí mọ́ kí ọ̀run kó gbé wọ̀ lónìí àmín. Ẹ̀wọ̀n ara kò lè borí òpè ṣùgbọ́n pé dánwò ní ẹ̀mí mímọ́ ó wá rọ̀ wá lágbára ká lè borí ìdánwò ká lè borí ìṣẹ̀ṣẹ̀ mìíràn gbogbo yìí o. Màmá ẹ lọ̀rọ̀ àdúrà yìí bá wí ẹ béèrè fún agbára ìṣẹ́gun níbi tí ẹ ti ń tajà yẹn àníbi tí ẹ ti ń ṣiṣẹ́ yẹn mà kí Ọlọ́run kó gbé agbára ìṣẹ́gun wọ̀nyí àmín Jésù. Wá sọ wá dẹni ọ̀dọ̀ ká lè dúró dópin ká lè borí èṣù pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀. Ẹ̀mí mímọ́ ó bí tọjọ́ Pentecost sọ̀kalẹ̀ wá máa bọ̀ láàrin wa wá sọ wá dìná. Pàǹtí yẹn sáré gbàdúrà yìí ọ̀nkún yẹn àdúrà yẹn kò yẹ yín náà sílẹ̀ sáré lọ gbàdúrà tú sílẹ̀ níbi tí ayé kó tán dé èyí mọ́ kí ọ̀run kó tú yín sílẹ̀ lónìí àmín Jésù. Ogbé Pọ́ọ̀lù ọlọ́jọ́ sí ẹ̀mí agbára ìwọ ló múnú Pétérù ó dẹni ọ̀tọ̀ ó wọnú ọba dárí omi gbogbo ayé ó
ìdá ẹ̀mí agbára ìtọ́jọ́ pẹ̀tìkọ́ àwa náà ṣetán wá kúnnú ọkàn wa. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run ẹ̀mí mọ́, à ń lọ nínú ọ̀rọ̀ rẹ báyìí lórúkọ ńlá Jésù Kristi, ó lè máa bá wa lọ. Ẹ̀mí mọ́ Ọlọ́run alààyè, ó lè sọ̀ kalẹ̀ sáàrin wa. Bá a ṣe lọ nínú ọ̀rọ̀ rẹ báyìí àti wí tí tó ń gbọ́ mi lórúkọ ńlá Jésù, lẹ́tà ayọ̀ jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́. Láti òní lọ ilẹ̀kùn àánú kó ṣí fún wa. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ báyìí, Olúwa darapọ̀ mọ́ wa. Bí ó bá ṣe ń gbé tí ọ̀tún wọlé báyìí kó gba tòsì jáde. Ọ̀rọ̀ rẹ jẹ́ kó so èso rere nínú ayé wa. Ní orúkọ ńlá Jésù Kristi, Olúwa àtolùgbàlà wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ṣetán wá kúnnú ọkàn wa o. Àwa náà ṣetán wá kúnnú ọkàn wa. Ìwà mímọ́ lè jọba nínú ayé wa o. Àwa náà ṣetán wá kúnnú ọkàn wa. Kí gbogbo ìjọba ó lè tẹríba o. Àwa náà ṣetán wá kúnnú ọkàn wa. Kí ni a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lónìí? Ohun tí a fẹ́ bá wa sọ̀rọ̀ lé lónìí náà ni à ń pè ní kí ni ẹ̀mí mímọ́? Kí ni ẹ̀mí mímọ́? What is the Holy Spirit? Ẹ̀mí mímọ́ ni agbára tí Ọlọ́run fi ń ṣiṣẹ́. Ẹ̀mí mímọ́ ni agbára tí Ọlọ́run máa rán tó máa rán níṣẹ́ jáde lọ síbi tó bá wù ú láti mú kí ìfẹ́ rẹ̀ kí ó ṣe kí ni, kí ìfẹ́ rẹ̀ kó ṣẹ. Ẹ̀mí mímọ́ jẹ́ olùbádámọ̀ràn Ọlọ́run. Ẹ̀mí mímọ́ jẹ́ ohun tí Ọlọ́run máa ń tètè rán níṣẹ́ sí ènìyàn. Ẹ jẹ́ ká lọ wo inú ìwé Luke wa. Ẹ jẹ́ ká lọ wo inú ìwé Luke wa ẹsẹ̀ kìíní verse 35. Ẹ jẹ́ ká lọ wo Luke 1 verse 35. Kí ló sọ fún wa nípa ẹ̀mí mímọ́? Luke 1 verse 35. Eléyìí tó kà báyìí pé áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá àti agbára ọ̀gá ògo yóò sì jìbò ọ́. Nítorí náà ohun mímọ́ tí a ó ti inú rẹ bí, ohun mímọ́ tí a ó ti inú rẹ bí, ọmọ Ọlọ́run ni a ó máa pè é. Ṣé ti gbọ́? Ẹ̀mí mímọ́ ló tọ̀ arábìnrin náà wá lọ́jọ́ wọn ni. Ẹ̀mí mímọ́ ni áńgẹ́lì tó tọ̀ wá tó lọ jíṣẹ́ Ọlọ́run fún ọ pé ọmọ kan o tá ó ti inú rẹ bí, ọmọ Ọlọ́run ni a ó máa pè é. Ǹjẹ́ tí ẹni ò bá ní etí ẹ̀bùn ẹ̀mí mímọ́, my brother and sister, tó ò bá ní etí ẹ̀bùn ẹ̀mí mímọ́, Ọlọ́run yóò máa bá ọ sọ̀rọ̀, ìwọ kì yóò gbọ́. Ọlọ́run yóò máa tú àṣírí òkùnkùn fún ọ, ìwọ yóò tiẹ̀ ní kàásí. That's what they call ẹ̀mí mímọ́, the Holy Spirit. Ènìyàn kọ́ ló máa wá bá ẹ láti sọ̀rọ̀ fún ẹ. Ẹ̀mí mímọ́ tí wọ́n bá gbèrè fún agbára ẹ̀mí mímọ́ yóò máa gbénú rẹ, yóò máa bá ọ sọ̀rọ̀, ìwọ yóò sì máa gbọ́. Ẹ jẹ́ ká tún lọ wo inú ìwé Genesis wa orí kìíní ẹsẹ̀ kejì. Ẹ jẹ́ ká wo nǹkan tó ìgbà ibi tá a sọ pé ẹ̀mí mímọ́ jẹ́ ohun pàtàkì tó súnmọ́ Ọlọ́run. Òun ni Ọlọ́run á kọ́kọ́ rán pé lọ jíṣẹ́ báyìí fún ẹni báyìí kó tó wá lè rán wòlíì àbálùfà. Genesis 1 verse 2 tó kà báyìí pé ayé sì wà ní júújú, ó sì ṣófo, òkùnkùn sì wà lójú ibù, ẹ̀mí Ọlọ́run sì rábàbà lójú omi. Ẹ̀mí mímọ́ yìí ó jẹ́ ohun tí Ọlọ́run máa ń rán sínú ayé láti lọ wo gbogbo ohun tí ó dá, láti lè máa tọ́ ọ sí ọ̀nà, láti lè mọ ohun tó tún kàn. Ẹ jẹ́ ká tún lọ wo inú ìwé àwọn àpọ́stù orí 5 ẹsẹ̀ 3, the apostle 5 verse 3 tó kà báyìí pé ṣùgbọ́n Pétérù wípé Anáníà, èéṣe tí Sátánì fi kún ọkàn rẹ láti ṣèké sí ẹ̀mí mímọ́, tí ìwọ sì fi yan apá kan pamọ́ nínú owó ilẹ̀ náà. Ṣé ti gbọ́? Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ tún máa ń ṣèké sí ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ tẹ́lòmíì máa ń torí òkè dórí òkè láti lè gbà sínú ara rẹ̀, ni Ọlọ́run wá tún fún wọn ní ọ̀fẹ́, ìwọ tún ṣèké sí.
báwo náà kí là ń pè ní ṣèké sí ẹ̀bùn ẹ̀mí mímọ́? Ẹlòmíì ẹ̀mí Ọlọ́run á máa bá a sọ̀rọ̀, báyìí ni kó ṣe, báyìí ni kó ṣe. Yálà nínú ìjọ, Ọlọ́run fún ẹlòmíì ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ láti rán sí ẹlòmíràn fún ìtúsílẹ̀ ẹlòmíràn, ṣùgbọ́n nítorí ìmọ̀tara ẹni nìkan tiẹ̀, nítorí pé ẹni yóò sẹ̀mí lánàá ni ò ní bá sọ̀rọ̀, wàá fi tọ ẹ̀bùn ẹ̀mí mímọ́ tó lọ́n fi àfihàn níṣẹ́ sí ẹni yẹn, ìwọ wá fi torí ìmọ̀tara ẹnìkan tẹ wàá pamọ́ra, ò ní sọ mẹ́sẹ̀jì yẹn jáde. Ó tiẹ̀ wọ́pọ̀ nínú ìjọ lórílẹ̀-èdè ní ayé òde òní. Ọlọ́run á rán ẹ sí ẹlòmíràn nínú ìjọ, yálà kó sọ fún pé nǹkan báyìí lolúwa wí, nǹkan báyìí lolúwa sọ láti lè ṣe, torí pé kí ni ìwọ ní ẹ̀bùn ẹ̀mí mímọ́, torí pé ní ẹbú ẹ wàá pamọ́ra. Gbàtẹ́ni ẹ bá lọ tó wàá ṣe lọ́wọ́ bá sáàbù ó ní ẹni báyìí wọ́n ní kó ṣe báyìí, wọ́n ní kó ṣe báyìí. Meanwhile ó yẹ kó ti sọ nígbà yẹn láti lè bá mọ̀ pé Ọlọ́run jọba. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ yìí ó jẹ́ ohun pàtàkì tí ẹnikẹ́ni kò gbọdọ̀ ṣèké sí. Má ṣèké sí agbára ẹ̀mí mímọ́, má ṣèké sí ẹ̀bùn ẹ̀mí mímọ́ lára rẹ. Ìwọ náà sì máa béèrè fún agbára àkọ̀tun ẹ̀mí mímọ́. Ẹ jẹ́ ká tún lọ wo ohun tí Ọlọ́run bá sọ nípa ti ẹ̀mí mímọ́. Wọ́n tẹ̀ tún máa ń béèrè pé ta ni ẹ̀mí mímọ́ náà? Ta ni ẹ̀mí mímọ́ náà? Tí n bá padà dé, wọ́n ṣàlàyé bí ẹ̀mí mímọ́ náà bó ṣe jẹ́ fún wa. Àwa náà ṣe tán wá kúnnú ọkàn wa o. Àwa náà ṣe tán wá kúnnú ọkàn wa. Ìwà mímọ́ lè jọba nínú ayé wa o. Àwa náà ṣe tán wá kúnnú ọkàn wa. Kí gbogbo ìjọba òkùnkùn ó lè tẹríba o. Àwa náà ṣe tán wá kúnnú ọkàn wa. Ta ni ẹ̀mí mímọ́ náà? Ta ni ẹ̀mí mímọ́ náà? Àwọn ènìyàn kò mọ ẹni tí ẹ̀mí mímọ́ jẹ́. Ẹlòmíràn tí ẹ̀ máa wí pé ẹ̀mí mímọ́ jẹ́ bí alágbára kan. Àwọn ẹlòmíràn gbàgbọ́ wípé ẹ̀mí mímọ́ jẹ́ gẹ́gẹ́ bí alágbára kan tí Olúwa fún Jésù Kristi láti máa tẹ̀lé kiri. Kí ni Bíbélì sọ nípa ẹni tí ẹ̀mí mímọ́ jẹ́? Ó sọ wípé ẹ̀mí mímọ́ ni Ọlọ́run. Bíbélì sì sọ fún wa wípé ènìyàn ni ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ jẹ́ ohun tí ènìyàn nílò ní ọ̀pọ̀lọpọ̀ láti máa gbé inú ayé, nítorí pé ẹ̀mí mímọ́ jẹ́ Ọlọ́run. Ó sì fi hàn nínú Bíbélì dáradára ní ibi ìṣe àwọn àpọ́sù orí 5 ẹsẹ̀ 3 títí dé 4. Kí ni Ọlọ́run sọ fún wa nínú ìwé àwọn àpọ́sù yẹn ní orí 3 ẹsẹ̀ 5, orí 3 títí dé 4? Òun náà ni mo ti kà fún wa lẹ́ẹ̀kan yẹn nípa bí Pétérù ṣe sọ fún Sania tó ṣe sọ fún Anania wípé wáì tí wọ́n jẹ́ kí Sátánì yá ọkàn rẹ lò láti máa ṣèké sí ẹ̀mí mímọ́. Ẹ lọ ká bẹ̀yẹn dáadáa. Ọlọ́run jẹ́ ká mọ̀ pé ẹ̀mí mímọ́ ó ń jẹ́ bí áńgẹ́lì kan tó dá pẹ̀lú ènìyàn. Ẹ̀mí mímọ́ jẹ́ áńgẹ́lì kan tó dá pẹ̀lú àwa ẹ̀dá ènìyàn. So ẹ̀mí mímọ́ yìí máa rò pé ó jẹ́ ènìyàn kan tó yẹ kó máa retí bóyá in 10 years sọ pé ìwọ kò tí ní ẹ̀mí mímọ́, Ọlọ́run á rán ènìyàn bí ẹ̀mí mímọ́ tiẹ̀ wá fún ọ. Irọ́ rárá o. Ìwọ yára máa gbàdúrà, béèrè fún agbára ẹ̀mí mímọ́ kó lè bá bọ́ gbé inú ayé yìí, ló lè bá máa tọ́ ẹ sọ́nà, kó lè bá máa ṣẹ́gun ayé fún ẹ. Ẹ̀mí mímọ́ o, bí tọjọ́ Pentecost sọ̀kalẹ̀ wá, máa bọ̀ láàrin wa, wá sọ wá dìná, ká lè yàgò àjàyè bí táwọn ti gbà mí o. Ẹ̀mí mímọ́ wá, máa wọ lọ́wọ́ kọ́ mi, ilé yàgò àjàyè bí táwọn ti gbà mí. Ogun Pọ́ọ̀lù ọlọ́jọ́ sí ẹ̀mí agbára, ìwọ ló kúnnú Pétérù ó dẹ̀mí ọjọ́. Ó wọnú ọba dárí omi gbogbo ayé, ó wọnú bàbá
má lọ́lá oko kọ́tẹ́rìnà ẹ̀mí agbára. Ẹ̀mí mímọ́ yìí jẹ́ ohun tí olúkúlùkù ẹ̀dá ènìyàn gbọ́dọ̀ ní lára. Ẹ jẹ́ ká lọ wo núwe Kọ̀ríńtíà kínní ẹsẹ̀ 12. Ẹ jẹ́ ká kà látorí ẹsẹ̀ 7 títí dé 11. 1 Corinthians verse 12 from 7 to 11. Èyí tó kà báyìí pé ṣùgbọ́n a fi ìfihàn ẹ̀mí fún olúkúlùkù ènìyàn láti fi jèrè. Ẹsẹ̀ 8. Nítorí tí a fi ọ̀rọ̀ ọgbọ́n fún ẹnìkan nípa ẹ̀mí àti fún ẹlòmíràn ọ̀rọ̀ ìmọ̀ nípa ẹ̀mí kan náà. Ìyẹn ni pé a fi ìwọ tó bá ní ẹ̀bùn ẹ̀mí mímọ́, a fi ọ̀rọ̀ ẹnì kejì wọn á sọ fún ọ láti lè jíṣẹ́ yẹn fún. Ẹsẹ̀ 9. Àti fún ẹlòmíràn ìgbàgbọ́ nípa ẹ̀mí kan náà àti fún ẹlòmíràn ẹ̀bùn ìmúláradá nípa ẹ̀mí kan náà. Ẹsẹ̀ 10. Àti fún ẹlòmíràn iṣẹ́ ìyanu ìṣe àti fún ẹlòmíràn ìsọtẹ́lẹ̀ àti fún ẹlòmíràn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ àti fún ẹlòmíràn onírúurú èdè àti fún ẹlòmíràn ìtumọ̀ èdè. So oríṣiríṣi ọ̀nà kọ́nà ni Ọlọ́run lè ṣe lólùfíde fún ẹ ní ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ẹlòmíì lè ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ nípa fífèdè fọ̀. Ẹlòmíì lè ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ nípa kókàn jókòó kókàn máa lè máa wo ẹni púpọ̀ lè máa nǹkan tán ṣe. Ọlọ́run dẹ̀ ti ń fi àwọn ìran ó ti ń fi ràn. So lọ́pọ̀lọpọ̀ lọ́nà kọ́nà ni Ọlọ́run ṣe lè fẹ́ ní ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n tí Ọlọ́run bá fẹ́ ní ẹ̀mí mímọ́ náà, ìlò bí Ọlọ́run ṣe fẹ́ kó lò. Ẹsẹ̀ 11 tó parẹ́, ṣùgbọ́n gbogbo wọ̀nyí ni ẹnìkan ní, àní ẹ̀mí kan náà ṣe, ó pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti wù. Tọ́lọ́run bá tún fẹ́ dẹ láre tán, Ọlọ́run á fún gbogbo ẹ̀bùn ẹ̀mí mímọ́ yìí, Ọlọ́run á fún fẹ́ nìkan. Wàá lè fèdè fọ̀, wàá lè rína, wàá lè ṣe kíni. Ṣùgbọ́n tó bá ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ tán, yára fún un tán pè ní ọ̀rọ̀ ẹ̀yìn, yára fún un tán pè ní ìrédè òru, yára fún un tán pè ní ìmọ́tókiri, yára fún un tán pè ní àgbèrè. Ohun nǹkan wọ̀nyí tí mo kà sílẹ̀ yìí ó máa ń gba agbára ẹ̀bùn ẹ̀mí mímọ́ lára ẹni, ó máa ń dín agbára ẹ̀bùn ẹ̀mí mímọ́ kù lára ẹni. Yára fún un tán pè ní ọ̀rọ̀ sọkúsọ, yálà nínú ìjọ Ọlọ́run kó máa ṣàbòsí ẹnì kejì rẹ. Ìwọ tó bá ń béèrè fún agbára ẹ̀mí mímọ́ tó Ọlọ́run sì fún ẹ ní agbára ẹ̀mí mímọ́ tó ti ń fún ẹ ní ìfèdèfọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alóore nínú ìjọ láyé òde òní, ọ̀pọ̀lọpọ̀ tán pè ní alóore gan ó wà lára àwọn ọmọ ìjọ tó ń tún ṣe ìjọ. Ẹni tán pè ní alóore ìjọ tó ń fàdúrà ran ìjọ lọ́wọ́ ó wà lára ẹni tó ń sọ ọ̀rọ̀ ìjọ níbi lẹ́yìn. Ìwọ tó bá sì ti ní agbára ẹ̀bùn ẹ̀mí mímọ́ yìí tọ́lọ́run sì ti ń gbénú rẹ tó ti ń fi fèdè fọ̀, o ní láti jìnnà sí gbogbo tán pè ní ohun búburú yìí kó lè bá mọ ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ náà ní ìlọ́po sí. Mo gbà ládùúrà pé ẹ̀bùn ẹ̀mí mímọ́ tí Ọlọ́run ti fún wa yìí kò ní dágbére fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìwọ tó bá sì nílò fún agbára ẹ̀bùn ẹ̀mí mímọ́, o nílò láti máa ka Bíbélì déédéé nígbàkúgbà. Jẹ́ kí Bíbélì rẹ kó máa gbé ọwọ́ rẹ. Màá tó àṣìṣe ń ka Bíbélì náà máa tún máa gbàdúrà ẹ̀bùn ẹ̀mí mímọ́, because ẹ̀bùn ẹ̀mí mímọ́ yìí ó jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ olúkúlùkù wa tí a nílò láti ní máa darí. Wòlíì èké ti pọ̀ nínú ayé, àlùfáà èké ti pọ̀ nínú ayé, ṣùgbọ́n tí wọ́n gan bá ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ ní ara, ẹ̀bùn ẹ̀mí mímọ́ yìí níbi tán bá tiẹ̀ ti ń rí ẹni fìṣàn fún ẹ, ẹ̀bùn ẹ̀mí mímọ́ yìí á máa tọ́wọ́ gan sọ́nà instantly wípé nǹkan tí ẹni ń sọ bẹ́ẹ̀ lórí. Olúwa lè ràn ó lè fún ọ ní ogan ní ẹ̀bùn yẹn láti rí, bọ̀ ó lè má mọ̀ túmọ̀ rẹ̀ dáadáa. Ṣùgbọ́n tó bá ní ẹ̀bùn ẹ̀mí mímọ́, ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó ṣẹ̀ṣẹ̀ gbé láyé òde òní. Ó ti jẹ́ kán rí ìfíṣàn tí ò dára, wọ́n ti rí fún wọn náà má bẹ̀rẹ̀ sí sáré kiri. Wọ́n á ní ọ̀pọ̀lọpọ̀, wọ́n á ní ìyẹ́ ló ń ṣe, wọ́n lè láyẹ̀ ló ń ṣe, wọ́n lè lọ́kọ̀ ló ń ṣe. Ṣùgbọ́n gbá tí wọ́n gun ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ lára, ìbáwo ló ṣe fẹ́ mọ èyí tó ń jò ó tọ́? Bẹ̀rẹ̀ láti òní, yára kó bẹ̀rẹ̀ sí gbàdúrà fún ẹ̀bùn ẹ̀mí mímọ́. Olúkúlùkù wa lórílẹ̀-èdè alààyè la nílò fún ẹ̀bùn ẹ̀mí mímọ́. Gba ẹ̀bùn ẹ̀mí mímọ́, béèrè fún ẹ̀bùn ẹ̀mí mímọ́, sì bá gbàdúrà kí Olúwa kó ṣe kíni, kó máa fún ọ ní okun àti agbára láti lè máa gbàdúrà,
láti lè máa gbàdúrà kó Olúwa kó sì fún ẹ ní ìṣítí láti lè gbọ́ ọ̀rọ̀ ẹ̀bùn ẹ̀mí mímọ́. Mo sì gbàládùra pé Ọlọ́run yóò fún wa ní ẹ̀bùn ẹ̀mí mímọ́, kò sí agbára ẹ̀bùn ẹ̀mí mímọ́ náà sì rèé kò ní dágbére nínú ayé wa. Mímọ́ wa yára wá gbé wa wọ̀ ọ́ ká lè jagun àjà yìí táwọn ti gbà ní. Ẹ̀mí mímọ́ wá àwọn olùwàkọ́ mi ilé jagun àjà yìí táwọn ti gbà ní. Ẹ̀wọ̀n ara kò lè borí òpè ṣùgbọ́n pé dánwò ní. Ẹ̀mí mímọ́ ó wà lágbára ká lè borí ìdánwò. Èmi náà ni ọmọ yín tòótọ́ Evangelist Ayọ̀bámi tí gbogbo yín mọ̀ sí wòólì orí afẹ́fẹ́. Fún ìfọ̀rọ̀kọ́rọ̀ àbí ìgbaniníyànjú àbẹ́yìn tẹ́ fẹ́ jẹ́ olùgbọ̀wọ́ wa, ẹ lè WhatsApp wa àbí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ wa 08053230275. You can also follow us on our Instagram, like our audio mark, subscribe to our YouTube at Wòólì Orí Afẹ́fẹ́, at Wòólì Orí Afẹ́fẹ́. Thank you. God bless you. Amen. Bye for now. Ká lè jagun àjà yìí táwọn ti gbà ní o. Ẹ̀mí mímọ́ wá àwọn olùwàkọ́ mi ilé jagun àjà yìí táwọn ti gbà ní. Ogun bọ́ọ̀lù ọlọ́jọ́ sí ẹ̀mí agbára. Ìwọ ló múnú Pétérù ó jẹ́ ẹ̀mí ọ̀tọ̀. Ó wọnú ọba dárí omi gbogbo ayé. Ó wọnú bàbá lọ́lá okun ó tẹ́rìbá. Ẹ̀mí agbára bí tọjọ́ Pentecost. Àwa náà ṣetán òwá.